that angle. But we need to make the argument. She wants you to be alive. In order to be alive, we need to avoid prostate. We need to avoid cardiovascular issues. Can she give you 21 times when she's in her 50s? Because it's not fair that how come we're losing men to prostate problem? Then I advocated get a side chick. Let me say that again. Get a side chick. You get a side chick is a contractual agreement. You don't have to disrespect your wife. You don't have to bring the side chick home. If it's contracted, she doesn't even call you. You call her when you need her. To make up your 21 times. Polygamy is not for all men. If you know you cannot manage your affairs, if you know you cannot manage two jealous women all both caring for you, then stay in your lane. By the way, in the Western countries now, they're doing what is called polyamorous family. They're doing sister wives. 4 or 5 girls marrying the same man. Only one of them will be legally married, but they'll bring somebody else. And it's acceptable. They're in Utah. They're in Washington, D.C. We are not complaining. That is a variant form of polygamy. So if you can manage, then do it. A woman truly enjoys sex. It becomes love-making to her when she's able to release. She's able to orgasm. If she's not able to orgasm, most women have reported that they just feel like a dump. So there is no physiologic reason, there is no scientific proof that anything is excessive ejaculation. Seriously? Absolutely. If a man ejaculates 4 to 7 times a month, that's an average of having sex once a week, he is going to develop the risk of prostate cancer at the rate of about 30%. 4 times a month? 4 times a month. That's once a week. It's still very low. It's still very low. They look at people 4 to 7 times a month is very low. The cutoff is if you are able to ejaculate 21 times, then you reduce significantly your risk of prostate cancer. How possible is that going to be for you to have sex continuously in a month 21 times? Ẹ̀yin tèmi ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu dókítà wa yẹn kò pọn dandan kẹ́ ẹ tẹ̀lé nǹkan tí dókítà sọ. Ṣé rí fídíò yìí ó yẹ kó pọ̀ bẹ́ẹ̀ mo fẹ́ manage ẹ̀ kò pọn dandan ká tẹ̀lé ọ̀rọ̀ tí dókítà wa sọ. Tẹ́ bá tẹ̀lé ọ̀rọ̀ tí dókítà yìí sọ at your own risk. Nítorí pé kíni? Nítorí pé dókítà ti advice ká má ṣèbálòpọ̀ at least 21 times. Láàrin èmi àti ẹ ṣé kò pọ̀ jù? Ọ̀pọ̀lọpọ̀ ti wá sáré pé prostate glands wọn tó máa ní problem, prostate glands kó máa ní problem, prostate glands kó máa ní problem. Wọ́n ti lọ fara kó nǹkan ta. Doctor advice side chicks. Àwọn ò sọ ewu tó wà ńbẹ̀ nípa pé à ń fẹ́ side chicks. Wọ́n ti lọ fara kó nǹkan. Nàìjíríà la wà, Áfíríkà ni wá. Wọ́n ti lọ fara kó nǹkan, ó lè jẹ́ spiritual aspect. Wọ́n ti lọ fara kó nǹkan, ó lè jẹ́ àrùn. Òun sáré prostate glands ẹ̀ tó jẹ́ wípé study yìí gan wọn ò tí fìdí rẹ̀ múlẹ̀ tán. Yes, wọn ò tí fìdí study tí doctor yìí sọ, wọn ò tí fìdí rẹ̀ múlẹ̀ tán. Tó bá dàbí irọ́ ẹ lọ Google ibi tí the particular place tí doctor yìí mention, ibi tí wọ́n ti rí report yẹn, it is under Center of Urologists Foundation America. Àwọn ni wọ́n gbé write up yẹn, àwọn ni wọ́n gbé research yẹn jáde. Under it, lẹ́yìn ìgbà tí ó sọ yẹn tán lóòótọ́, wọ́n ní one study followed 32,000 men for 18 years. It found men who ejaculated the most, at least 21 times a month, had a 20% lower chance of prostate cancer versus those who ejaculated 4 to 7 times a month. The more the number increase per month, the lower their risk. So that means pé bí wọ́n ṣe ń ṣe ìbálòpọ̀ tí wọ́n ń dà wọn ò wá sọ o. Àwọn gan sọ bí báyìí wọ́n ní wọn ò lè determine bóyá àwọn tó bá obìnrin sùn ni àbá àwọn tó wọ́n fà á. The most important tí wọ́n sọ ni pé ọkùnrin ó dà, kọkùnrin dà, tó bá dà dáadáa ó lè protect the prostate glands ẹ̀. Wọ́n wá sọ pé another studies tí doctor yẹn ò sọ pa other studies which means kìí ṣe study kan kìí ṣe méjì kódà ó lè jẹ́ mẹ́rin. Wọ́n ní other studies have found ejaculation rate has no impact on prostate cancer rate. Other studies doctor yẹn ò sọ yẹn o. Wọ́n kàn encourage yín pé ẹ máa ejaculate. Your wife cannot meet up, ẹ lọ ní side chicks. Ewu tó wà lára pa ní side chicks ńkọ́? Ọ̀pọ̀lọpọ̀ ti ka fara kó nǹkan, wọ́n dẹ̀ ti kó bálé, wọ́n ti kó bọ́nà, wọ́n ti kó bọ́ òde, wọ́n ti kó bá family before wọ́n tẹ̀ tó parí studies yìí, before wọ́n tẹ̀ tó sọ pé prostate glands wọ́n ti kó nǹkan. Ọ̀pọ̀lọpọ̀ fẹ́ jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n fẹ́ lọ yànlè tẹ́lẹ̀tẹ́lẹ̀. Doctor yìí wá sọ bẹ́ẹ̀, wọ́n wá rí bì kan tùrọ̀ mọ́. Other studies have found ejaculation rate has no impact on prostate cancer rate. Other studies yẹn àwọn doctor yóò sọ pa ẹ o.
wọn ò sọ pé wọn ò dẹ̀ sọ nípa ewu tó wà lára pa à ń fẹ́ side chicks o, wọn ò tiẹ̀ sọ nípa protection of infections. Wọ́n fi ẹ́ kalẹ̀ lẹ̀ pé yes ìwọ ló mọ̀, ò bá lọ kó nǹkan, tó bá kó nǹkan wá padà wá sí hospital wá treat ẹ̀. Ò bá mọ̀ pa ìsọ́nà, kò sí nǹkan tó kàn wọ́n lọ fara kó nǹkan. Because àwọn míì gbọ́n, they are educated. Bí wọ́n fọgbọ́n tẹ̀lé gbogbo nǹkan táwọn doctor yìí ń sọ, wọ́n fọgbọ́n tẹ̀lé, wọ́n embrace ẹ̀ lóòótọ́. Because àwọn doctor sọ the other studies sọ pé the other studies are found pé kò ní impact, wọn ò sọ yẹn o. Tí wọ́n bá sọ yẹn ṣe mọ̀ pé oníkálukú tó be careful, wọ́n mọ bí wọ́n ṣe máa maneuver ìgbésí ayé wọn. Àwọn kan wà educated, wọ́n fọgbọ́n ṣe, wọn ò lọ́ta. Àwọn tó sì lọ́ta wọ́n lo rọ́bà dáàbòbò. Àwọn tó wá follow bí doctor ṣe sọ exactly because wọ́n wà illiteracy ni wọ́n ò mọ bí wọ́n ṣe maneuver. Wọ́n ti kó nǹkan wálé. Tẹ́ bá ní ajá kí wá ń tiẹ̀ as a herbal practitioner, as ìyàwó ilé, as counselor lọ́kọ láya tí ń fẹ́ kí kankan ṣẹlẹ̀ sáwọn ọkọ wa dípò ìyàwó. I have to be like this. Lóòótọ́ prostate glands, ẹ̀yin kan máa sọ pé kí ló ti jẹ́ prostate glands. Prostate glands òun ni kọ́kọ́rọ́ lẹ́yìn nǹkan ọmọkùnrin, òun ni kọ́kọ́rọ́ tó ń jẹ́ kí ọkùnrin ṣe bí ọkùnrin, tó ń jẹ́ kí ọkùnrin rí tọ̀ control, tó ń jẹ́ kí ọkùnrin rí tọ̀ kó rí àtọ̀ kó dà gerege láìsí problem. Gbogbo mi ò rí tọ̀tọ̀, gbogbo ìtọ̀ mi ń sẹ́, prostate glands yẹn ló wà in control. Gbogbo mi ò rí ìbásùn ṣe, ìbásùn mi ń wá prematurely ni mò ń dàtọ̀. Glands yìí, prostate glands yìí ó wà. So lẹ́yìn nǹkan ọmọkùnrin okó, prostate glands yìí òun náà la tún pè ní ọkùnrin. Nǹkan tá à ń pè ní prostate glands obìnrin ò kí ń ní, ọkùnrin nìkan náà ló ní. Òun là ń try láti protect. Kí wá ní value 21 times nígbà tí ìwọ ò rà tọ̀dà 21 times. It is not quantity o, it is quality. It is not by quantity, doctor. It is quality, by quality. It is not by quantity. It is by quality. Èmi herbal practitioner lèmi. Studies tèmi ó based lórí human visibility studies. Àwọn nǹkan mi tá à ń teach, àwọn doctor ní teach ẹ̀. Irú eléyìí ńkọ́. Ìwọ o fẹ́ dà 21 times. Àmọ́ o lọ sọ́dọ̀ side chick ẹ, o ti kó àrùn, o dẹ̀ rí àtọ̀ yẹn dà. Kí ni benefit? The benefit ni pé kó o dà àtọ̀ alálùbáríkà. Àtọ̀ alálùbáríkà yìí, as counselor lọ́kọláya, mo fẹ́ kó jẹ́ láàrin ìwọ àti ìyàwó ẹ. Tó bá bá àwọn ìyàwó rẹ sùn, ó lè jọyọ̀ kan, ló jẹ́ méjì. Instead tẹ́ fi máa ṣe side chick, ẹ lọ fẹ́ ìyàwó náà. Àwọn obìnrin gan ò fẹ́ marry, àmọ́ bẹ́ẹ̀. Àwọn single mom ò fẹ́ marry, wọ́n ti make owó wọn ọ̀tún, wọ́n ṣe business. Kíní kan ti ṣẹlẹ̀ sí wọn nílé ọkọ wọn tó wà, wọ́n fẹ́ dúró. Ojúbọ̀rọ̀ ìgbọmọlówó òpùrọ́. Ẹ fẹ́ wọn túláàsì ni. Because side chick níta, ó lè jẹ́ pé ìwọ nìkan kọ́ ló ń dó, ó léwu. Ẹ fẹ́ wọn wọlé, túláàsì náà ni, túláàsì lẹ́ á fi fẹ́ àwọn obìnrin yìí wọlé. Túláàsì àwọn obìnrin yẹn, single mothers yẹn, wọn ò fẹ́ lọ́kọ. Túláàsì. Kò kí ń ṣe 21 times ìbálòpọ̀ ló máa save ẹ o. Quality ìbálòpọ̀. Èyí kí wá ní quality ìbálòpọ̀? Ó lè jẹ́ òun bá obìnrin sùn, èmi fẹ́ kó rí bẹ́ẹ̀. Ó lè jẹ́ òun bára rẹ̀ fà. Èmi ò fẹ́ encourage pé òun bára rẹ̀ fà ni wàá fi ní quality ejaculation. Mi ò fẹ́ encourage ẹ̀ bẹ́ẹ̀. Nítorí àwọn kan ti wá síwájú, wọ́n ti complain pé wọ́n bára wọn fà kí wọ́n fi dà yẹn. Ó ń gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́wọ́ wọn. Wọ́n sọ bẹ́ẹ̀. Àwọn science ò ní sọ fún yín, àwọn doctor yín ò ní sọ fún yín. Ejaculate náà ni wọ́n sọ fún yín. Ìwọ tó bá ti mọ̀ pé òun bára rẹ̀ fà, òun dà, òun gba nǹkan lọ́wọ́ rẹ̀, wàá wá rotate brain yẹn sí ọ̀dọ̀ obìnrin rẹ̀. Jẹ́ kí ìbálòpọ̀ tó wàá ṣe pẹ̀lú obìnrin rẹ̀ jókòó máa dùn mẹ́. Tí obìnrin kan ò bá tó ẹ, fẹ́ méjì, fẹ́ mẹ́ta. Àwọn obìnrin kan wà, they are up to the task o. Bó ṣe 50 times ni they are ready. Irú obìnrin bẹ́ẹ̀ yẹn, alhamdulillah, mo bá dà níyàn yín lọ. Bẹ́ẹ̀ ìwọ obìnrin tó jẹ́ wípé o tẹ̀lé ṣe ẹ̀mẹ́rin lóṣù. And ọkọ rẹ̀ nígbàgbọ́ pé this is to protect my prostate. Definitely wá encourage. Tó bá ti mọ̀ pé ò lè jẹun tẹ́lẹ̀ ikùn, ò lè pè wá kó ra herbal alálùbáríkà tó máa gbé ẹ débẹ̀, tó máa jẹ́ kó juicy, kó máa jẹ́ kíkiní jù kó dùn mẹ́. Fún ọkọ rẹ̀ láyè kó jẹ́ kó fẹ́ ìyàwó míì. Yes, ẹ̀yin ọkùnrin náà, ẹ ní ìdí agbára. Tó bá jẹ́ pé a fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ tí doctor yìí sọ, ẹ má gbàgbé, mo ní wọ́n sọ pé other studies kò sọ bẹ́ẹ̀, other studies ò tí ì fìdí rẹ̀ múlẹ̀. So but there's one thing tó certain.
ìwọ tó bá ṣe ìbálòpọ̀, kí ni prostate gland yẹn? Ó ní omi náà tó náà secret. O wá ṣe ìbálòpọ̀. So omi yẹn máa jẹ́ build up. Ó máa jẹ́ build up sínú. At the end, òun ló máa ń cause infection. Tó bá cause infection, ó máa wá di pé ó bẹ̀rẹ̀ sí ní wú. Ó bẹ̀rẹ̀ sí ní wú àìbìkítà. Wọ́n á sọ pé ó di cancer. This is what they are trying to prevent. Ọkùnrin tó bá dẹ̀ lè ṣe ìbálòpọ̀ dáadáa, ó fi show pé ọkùnrin yẹn ó ní àlàáfíà. Ọkùnrin bá sì ní àlàáfíà, àìsàn ò ní wọ ara rẹ̀. Sorry, ọkùnrin bá ti lè ṣe àṣepọ̀, ó ti lálàáfíà nìyẹn. Ọkùnrin bá lè tí ọkàn rẹ̀ ń wá ìbálòpọ̀, tí ọkùnrin ráyè ṣe ìbálòpọ̀, àìsàn ní tètè wọ ara rẹ̀. Ara ó show pé ó strong nìyẹn. Nǹkan tí mo try láti get nìyẹn. Ẹgbọ́n nǹkan tí àwọn people yìí sọ bíbí, wọ́n ní ejaculation protect the prostate by flushing out harmful chemicals that build up in semen. Ṣó yé yín? So tí ẹ bá rí ìbálòpọ̀ yẹn ṣe, ó máa wá tí kinní yẹn build up, ó lè become harmful. There's what we call prostatitis, infection of the prostate. So ìdí ẹ̀ nìyẹn tó jẹ́ pé ẹ máa ṣe ìbálòpọ̀, but it is not plenty does that job. Quality ìbálòpọ̀ tó ṣe tó sọ pé yes, alhamdulillah, tí wàá rántí níjọ́ kejì, èyí tí mo ṣe pẹ̀lú ìyàwó mi lánàá, inú mi dùn, ara mi yá gágá, ara tù mí. Tó bá rí fluid yẹn dà tó jáde pẹ̀lú àtọ̀ rẹ̀, ara máa ń túyàn yàtọ̀, ó tún máa ń dùn mọ́yàn yàtọ̀. Àmọ́ ìwọ ni wọ́n ní 21 times ó ti fẹ́ gbogbo ọmọ àdúgbò káàkiri, ó ti ẹ̀ rátọ̀ dà. Ó dẹ̀ àbí ìgbà mi ó máa dàtọ̀ gan, àtọ̀ kéékèèké. Ṣó yẹ? Èmi ìbá prefer kó jẹ́ ọkọ àti ìyàwó ni wọ́n ń gbádùn ara wọn dé level yẹn, tí ìyàwó rẹ̀ ó gbé ara rẹ̀ kalẹ̀ fún ọkọ rẹ̀, tí ọkọ ó nà pàṣípàṣí lórí bẹ́ẹ̀dì ni mo mí nínà orí bẹ́ẹ̀dì, tí ọkọ rẹ̀ ó dà yìí. Ìwọ ìyàwó tó bá gbé ara rẹ̀ kalẹ̀, tí ọkọ rẹ̀ is able to derive this joy from you, ìwọ mọ̀ pé oríire tiẹ̀ náà ni, oríire tiẹ̀ ni, oríire ọkọ rẹ̀ náà ni, oríire àwọn ọmọ náà ni, àlùbáríkà fáwọn ọmọ náà ni. Ọlọ́run dẹ̀ tó wá mọ bless yẹ. But ẹ̀yin kan yẹ̀dí ni. Tó bá di àsìkò tó yẹ kó dá gbogbo àwọn build ups tó yẹ kó cause ní problem yẹn, tó bá di time tó yẹ kó dàbà, ẹ̀yin kan yẹ̀dí sẹ́gbẹ̀ẹ́ ni, bí kíní yóò sì sá padà nìyẹn, kò dá bẹ́ẹ̀. So ìbálòpọ̀ tó máa satisfy ẹ, nítorí pé mi jẹ́ counselor lọ́kọláya, mo fi ń encourage ti lọ́kọláya. Ó lè jẹ́ òun bára rẹ̀ ṣe, ó ló máa fẹ́ ní satisfaction. Àmọ́ mi ò encourage ẹ̀, torí tó bá mẹ́ lára tán àti gbà kò ní dá. Ó dẹ̀ máa ń jẹ́ kí nǹkan ọmọkùnrin kéré. À ń bára wá fà, ó ń bọ́ jẹ́ kọ́kùnrin nǹkan ọmọkùnrin kéré, ó ń jẹ́ kọ́kùnrin tètè dà. But go for the one tó máa satisfy ẹ, tó máa rí bí dàtọ̀ yẹn délẹ̀, tínú ẹ̀ ó dùn. Èyí tó lè protect prostate yẹn nìyẹn o. Kì í ṣe how plenty táwọn sọ. How plenty? Tó bá plenty ṣé wàá rátọ̀ dà? Wọ́n ní study kò gbé pé ó ń pọ̀ jù. Na your body go tell you pé ó ń pọ̀ jù. Na your body go tell you pé kíní yìí ń pọ̀ jù. Nígbà tó bá dà, ó ti dà bí ẹ̀ẹ̀méje within 10 days. Nígbà tó bá fẹ́ da tẹ́lẹ̀mẹjọ, tó rí pé kíní yìí ò dà, kò wá dáadáa, ibi tí wọ́n mọ̀ pé plenty dey too much. Ibi tí wọ́n mọ̀ pé nǹkan táwọn doctor yìí sọ wọn ò sòótọ́. 21 times at least, wàá rí pé ò lè rí quality tó máa wash gbogbo toxins inú prostate gland yẹn, ò rí yẹn dà. Ọ̀rọ̀ tí mo gbé wálé nìyẹn. So ìwọ ló mọ know what you follow, and irú ìbálòpọ̀ wo òun ló lè take care prostate gland ẹ. Ó ní ìbálòpọ̀ tó satisfy ẹ, tó rátọ̀ yẹn dáadáa. So láti mọ rátọ̀ dà fún ẹ̀yin kan tẹ́ ẹ rátọ̀ dà, bẹ́ẹ̀ kan kò ṣe é o kàn rátọ̀ dà ni. Ẹ máa mu omi, ẹ dẹ̀ lo herbs tó tún máa support àtọ̀yín, ẹ rí àwọn kan wá ní low sperm count. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Nígbà tó bá ti ní no sperm count, tó rí omi liquid dà, like seriously you may have this kind of problem too. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ. Bye for now.